Ní orúkọ Ọlọ́run Olódùmarè la kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí tí ń ṣe ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kẹjọ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Olódùmarè a gbé ọ̀gá gbọ́ ọpẹ́ wa. Àmín. Ìwọ tó mú wa la oṣù keje já gba ẹ̀yìn wa. Àmín. Ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án rèé, Ọlọ́run wà pẹ̀lú wa. Àmín. Ẹ̀kọ́ Bíbélì tòní fi òye rẹ̀ yé wa. Àmín. A ó máa yìn ọ́. Àmín. Jésù Kristi agbára wa. Àmín. Kí a tó tẹ̀síwájú, dádì, ẹ dá orúkọ yín. Kí ni orúkọ sí? Orúkọ tèmi ni Reverend Ayọ̀ Elébùdé. Dádì, orúkọ yín. Orúkọ mi ni Reverend Canon Timothy Ògúndìmú. Ṣé orúkọ mi ni Reverend Bọ́lọ́rundúró. Gẹ́gẹ́ bí a ti mọ ohun tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí láti ìbẹ̀rẹ̀ ọdún yìí, ó la pè ní eréje Kristẹni. Ẹ̀ka àkòrí èyí tí a fi wò òun ni sísá eréje ní ipa ọ̀nà. Sísá eréje ní ipa ọ̀nà. Kí ni orí ọ̀rọ̀ èyí tí a wá fẹ́ kẹ́kọ̀ọ́ lé lórí tá a fẹ́ fi yé ara wa? Ó la pè ní ṣíṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run tí ó yẹ. Ṣíṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run tí ó yẹ. Ibi kíkà wa ní ìwé orí Dáfídì, orí kìíní, ẹsẹ̀ kìíní sí ìkẹta, Psalm 1 verses 1 to 3. Ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà lé òfin Olúwa, àti nínú òfin rẹ̀ ló ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru. Yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò, tí ń so èso rẹ̀ lé àkókò rẹ̀. Ewé rẹ̀ kì yóò sì rẹ̀, àti ohunkóhun tí ó ń ṣe ni ó máa ṣe déédéé. Ṣé èròǹgbà wa sọ wípé láti kẹ́kọ̀ọ́ nípa ṣíṣàṣàrò àti láti ṣàtúpalẹ̀ pàtàkì alárinà nínú dídúró ní ipa ọ̀nà eréje Kristẹni. Bí a bá wo ìwé Sáàmù tí a kà fún wa, ó sọ fún wa èrè tí ó wà ní fún ènìyàn tó ń bá ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Yóò jẹ́ ọlọ́gbọ́n. A sọ wípé irú ènìyàn bẹ́ẹ̀ ni yóò máa ṣe déédéé ní àkókò sí àkókò, ìgbàdégbà. Ohun tó yẹ kí ó ṣe ni ó wà wá sí ìmúṣẹ. Ẹ já wo orí ọ̀rọ̀ wa lónìí. Sísá eréje nípa ọ̀nà ṣe pàtàkì púpọ̀. Tí a bá fẹ́ borí nínú eréje ìkan láìsí ìjákulẹ̀, bí a bá fẹ́ rin ìrìn àjò yìí, tá a fẹ́ pògédé, tá a fẹ́ bá Kristi jọba, a ní láti máa ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Agbára tí ó lè mú kí a dúró ní ipa ọ̀nà nínú ìrìn àjò onígbàgbọ́ ni a lè rí gbà nípasẹ̀ ṣíṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ìtumọ̀ rẹ̀ ni wípé ohunkóhun tí a bá fẹ́ mọ̀ nípa ìjọba ọ̀run àti nípa Ọlọ́run, ibi tí a ti lè rí òun ni ṣíṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣíṣàṣàrò túmọ̀ sí yíya àkókò sọ́tọ̀ láti dá nìkan wà pẹ̀lú Ọlọ́run pẹ̀lú kíka ìwé mímọ́, gbígbàdúrà àti dídá nìkan kọ orin níwájú rẹ̀. Oríṣiríṣi àwọn ọ̀nà ṣàṣàrò ló wà. Síbẹ̀síbẹ̀, wọ́n gbọ́dọ̀ dá lórí ọ̀rọ̀ Ọlọ́run àti àwọn òfin rẹ̀. Èyí sọ wípé oríṣiríṣi ṣíṣàṣàrò ló wà àbí ìpéjọpọ̀. Ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì ni wípé ó gbọ́dọ̀ jẹ́ lórí kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Jésù Kristi. A gbọ́dọ̀ mọ bí a ti ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo, ní àkókò gbogbo. Ẹ jẹ́ ká lọ fún ìbéèrè fún ìjíròrò. Kí ni òye rẹ nípa ṣíṣe àṣàrò pẹ̀lú ìtọ́kasí ìwé Jóṣúà orí kìíní ẹsẹ̀ kẹjọ àti ìwé Fílípì orí kẹrin ẹsẹ̀ kẹjọ? Nínú ìwé Joshua ní orí ìkíní ẹsẹ̀ kẹjọ yẹn, ohun tí ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ká mọ̀ ni pé ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò lẹ́nu wa. A ní láti máa ṣàṣàrò nínú rẹ̀ lọ́sàn-án àti lóru, pé nígbà tá a bá ń ṣàṣàrò nínú rẹ̀, ohun tọ́rọ̀ yẹn sọ a gbọ́dọ̀ múṣẹ. Nípa bẹ́ẹ̀, a ṣe ọ̀nà wa ní rere. Ṣé a ó ṣe ọ̀nà wa ní rere bí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run dégbàdégbà? Ìbéèrè kejì sọ pé nínú ọ̀rọ̀ inú Sáàmù 119 verse 148 àti Psalm 100 àti ẹsẹ̀ Psalm 143 verse 5, wọ́n ní báwo ni ó ṣe lè ṣàlàyé ọ̀nà tí a lè gbà ṣe àṣàrò?
Nípa ṣíṣe àṣàrò, ara àwọn ọ̀nà tí a lè gbà ṣe àṣàrò. Ìkíní tí a bá wo Psalm 119, 148, ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé nípa ìṣọ́ òru a lè ṣe àṣàrò bí a bá ń ṣe ìṣọ́ òru nípa ìṣọ́ òru. Yàtọ̀ sí èyí, 143 Psalm 143 verse 5, ó yẹ kí a máa yẹ iṣẹ́ Ọlọ́run wò. Ìyẹn ni pé ká wo kí ni àwọn nǹkan tí Ọlọ́run ti ṣe nínú ayé wa. Tí a bá ti ń rò, ọkàn wa lè máa wà ní àti máa mọ kí ni ìfẹ́ Ọlọ́run sí ayé. Psalm 145 bákan náà ẹsẹ̀ 5, ó ní àwọn iṣẹ́ ìyanu ṣe pàtàkì fún wa láti máa wò. Tí a bá ṣe ń wò, a máa ṣí ọkàn wa sí àti mọ ìfẹ́ Ọlọ́run sí wa nínú ìrìn àjò Kristẹni wa. Ṣé dádì, wọ́n dáhùn dáradára. Ẹ já wo ìbéèrè kẹta. Kí ni pàtàkì àṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ìwé Sáàmù ibi tí a kà í ṣe sọ? Kí ni pàtàkì rẹ̀? Mo wòye ẹ̀ nínú Psalm 119 ẹsẹ̀ kẹsàn-án sí ìkẹwàá. Bẹ́ẹ̀ni. Pé nípa èwo ni ọmọdékùnrin lè fi mú ọ̀nà Ọlọ́run, báwo ló ṣe lè mú mọ́? Ohun tí bẹ́ẹ̀ sọ ni pé àfìgbà tá a bá ń kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run, tí à ń gbé nínú ọ̀rọ̀ yẹn, tí à ń ṣe ohun tọ́rọ̀ Ọlọ́run sọ, nípa bẹ́ẹ̀ àtọ ọ̀dọ́mọbìnrin arúgbó àtàgbà ni ọ̀nà wa lè pé, a lè mọ níwájú Ọlọ́run, a lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà lọ́wọ́ rẹ̀. Ìpè bí a bá ṣàṣàrò lọ́sàn-án, láàárọ̀, lálẹ́, ọ̀nà wa wu Ọlọ́run. Ẹ ṣé dádì wa. Ìbéèrè tó kẹ́yìn ni wípé kí ni àwọn nǹkan tí ó yẹ kí Kristẹni máa ṣe àṣàrò lé lórí? Psalm 1 verse 2. Tí a bá wo ohun tí Sáàmù yìí wí fún wa, a ṣe àgbékalẹ̀ àwọn nǹkan tí ó yẹ kí Kristẹni wa gẹ́gẹ́ bí ẹni tó ń rin ìrìn àjò tàbí ẹni tó fẹ́ sá eré ìje gbọ́dọ̀ máa gbé ọkàn wọn lé lórí. Ìkíní, kí ni ìgbé ayé wa ti rí níwájú Ọlọ́run? Kí ni ètò Ọlọ́run fún ayé wa? Àti kí ni ìlépa tiwa náà láti rí i pé a kúnjú òṣùwọ̀n fún àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ní inú ayé wa. Ní pàtàkì tí a bá lọ Fílípì orí 4 ẹsẹ̀ 9, ó tò níbẹ̀ fún alẹ́sẹẹsẹ àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ gẹ́gẹ́ bí eré ìje tí à ń sá yìí, kí a lè dé ilé ológo, kí eré ìje náà kó má bàa sú wa ní agbede méjì eré ìje náà. Ẹ jẹ́ á wo ìparí ọ̀rọ̀ yìí. Gẹ́gẹ́ bí Kristẹni, bí a ṣe lè ya àkókò sọ́tọ̀ sí tó láti ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run àti lórí ètò rẹ̀ fún ayé wa, bẹ́ẹ̀ ni a ó túbọ̀ dúró nípa ọ̀nà eré ìje wa sí ìjọba Ọlọ́run. Fún ìrònú, ṣíṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀nà tí ó rọrùn jùlọ láti lè yẹsẹ̀ kúrò. Ìwé àkàsórí èyí tá a pè ní a ó jọ ka ẹsẹ̀ yìí, ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 9. Ẹ jẹ́ ká jọ wò ó. Kí ni ó sọ o? Ní àkótán ará, ohunkóhun tí ń ṣe òótọ́, ohunkóhun tí ń ṣe ọ̀wọ̀, ohunkóhun tí ń ṣe títọ́, ohunkóhun tí ń ṣe mímọ́, ohunkóhun tí ń ṣe fífẹ́, ohunkóhun tó ní ìròyìn rere, bí ìwà títọ́ kan bá wà, bí nǹkan bá sì wà, ẹ máa gba nǹkan wọ̀nyí rò. Hallelujah. Hallelujah. Ẹ wá rí ẹsẹ̀ Bíbélì pẹ̀sẹ̀ yẹn lágbára. Pé gbogbo nǹkan tí a fẹnubà lónìí, kí ni kí a máa ṣe? Kí a máa gbà á rò. Ẹ jẹ́ ká máa gba ọ̀rọ̀ Ọlọ́run rò. Bí a bá ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run rò nínú ọkàn wa, a ò ní lè jì sọ́fin ayé, a ò ní lè ṣe ẹsẹ̀ gbé, yóò máa jẹ́ olùtọ́sọ́nà wa. Mo gbàdúrà oore ọ̀fẹ́ àti máa ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo, kí Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún wa. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ṣe la dúpẹ́ o fún ẹ̀kọ́ Bíbélì tòní. Ọlọ́run gbọ́ ọpẹ́ o. Àmín. Oore ọ̀fẹ́ la wá ń bẹ̀bẹ̀ fún láti máa ṣàṣàrò nínú ọ̀rọ̀ rẹ láìsinmi àti láìsàárẹ̀. Ọlọ́run fi fún wa. Àmín. Bàbá, ní ìkẹyìn ọ̀rọ̀ rẹ má yóò dá wa lẹ́bi. Àmín. A gbàdúrà ní orúkọ lámọ̀ rẹ Jésù Kristi agbára wa. Àmín.